Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Èmi ọmọ yín náà ni o, Ajé Olókun. Ó ti ń dojú ẹ̀bọ̀ o, ó ti ń dojú ẹ̀bọ̀ ẹ̀yin ìran mi o. Ṣé ẹ rí ohun táwọn Fúlàní ṣe fún wọn nílùú Ẹ̀gbẹ́? Nílùú Ẹ̀gbẹ́ ní Kogi State. Mo post ẹ̀ sórí page mi, ó wà lórí page mi. Wọ́n ń pa wọ́n bẹ́ẹ̀ ni. Kì í ṣe Kogi State nìkan dẹ̀ lọ tí ń pa wọ́n káàkiri ni o. Àwọn ìjọba wá sọ pé káwọn mídíà pẹ̀lú àwọn oníwèé ìròyìn kan máa gbé ni o. Ẹni tó bá sọ pé òun fẹ́ gbé, wọ́n máa ti company, wọ́n máa close company ẹ̀ down ni o. Àti gba Buhari lọ ti ń sọ kíní yẹn o, wípé wọn ò gbọdọ̀ gbé o. Ẹni tó kàn ló mọ̀ kí ohun burúkú máa kàn wá o. Ẹni tí ohun burúkú máa kàn tó máa kàn wá, Ọlọ́run má jẹ́ ó kàn o. Ẹ̀yin rán mi, ẹ dìde lójú oorun yín o. Ẹ dìde lójú oorun yẹn lọ, wọ́n ń pa wọ́n káàkiri ni. Wọ́n ń pa wọ́n káàkiri ni, wọ́n ń pa àwọn Yorùbá. Wọ́n ń reduce population wa ni. Wọ́n ń reduce population wa ni. Àwọn Fúlàní yóò dẹ̀ nẹ́mi wa. Kẹ́ lè mọ̀ pé àwọn ìjọba wa náà wọ́n ń bẹ, àwọn náà ló ń gbébọn fún wọn. Ẹ bọ́ ṣe ń pa wọ́n. Ẹ̀gbin oníyọ̀rọ̀ táwọn Fúlàní yìí fi ń kàn wá ó ti pọ̀ jù. Wọ́n ń tẹ ọmọ Yorùbá lójúmọ́lẹ̀ ni lójoojúmọ́, wọ́n ń tẹ̀ wá lójúmọ́lẹ̀ ni. Àwọn ò dẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan. Àwọn ní right láti gbé AK-47, wọ́n ní káwa má gbé nǹkan kan. Tó bá rí ọ̀bẹ lásán, ọ̀bẹ ṣékéré lásán nínú báàgì àwọn ọmọ Yorùbá, wọ́n máa tì wọ́n mọ́lé ni. Wọ́n á ní kí ni wọ́n ń fi ọ̀bẹ ṣe ọmọ Yorùbá. Àwa ní ká dìde sọ̀rọ̀ ara wa o. Ẹ jẹ́ dìde sọ̀rọ̀ ara wa. Ìjọba Nàìjíríà ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa. Wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa, wọn ò kí ẹ̀ nípa láìfù wa, wọn ò ràn wá. Tí Fúlàní bá ń pa àwọn Yorùbá kò kàn wọ́n. Tí ẹ bàjẹ́ ó kàn mí lọ́rọ̀ Nigeria government. Àwa ni ká dìde fúnra wa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ má gbà káyé pa yín o. Ẹ má gbà káyé pa yín. Tẹni tó kú ló gbé o, ẹni tó kú ní títí ẹ gbé o. Ẹ má gbà káyé pa yín o. Ẹ má gbà kí Fúlàní pa yín o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ìran mi, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ ológo, ẹ má gbà kí Fúlàní pa yín o. Eṣin tí ò gbọ́n ló ń kú sójú ọtí o. Ẹ má gbà kí Fúlàní pa yín. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ á dìde o. Ẹ jẹ́ á jà fẹ́tọ̀ wa, ẹ jẹ́ á jà fúnra wa o. Nigeria government ò ràn wá, wọn ò rí wa o. Ẹ jẹ́ á dìde o. Ẹ jẹ́ á pariwo síta kí gbogbo àgbáyé kọ́mọ ta fẹ́ wa mọ̀ pé lórí burúkú làgbáyé náà. Kí ló ń jẹ́ àgbáyé? Àwọn European, àwọn United States, àwọn United Nations, àwọn wo làgbáyé náà? Wèrè náà kan ni, wèrè ní gbogbo wọn. Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe gbogbo ọ̀rọ̀ yìí ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló ń dà. Ká ṣìṣà lọ ṣáájú ìjànà ká ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ. Èyí tẹkàn jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀tẹ̀ ṣe nǹkan kan yìí tó ń pa yín díẹ̀ yìí kò dá. Ṣé yẹn ló wá da ni? Ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á pariwo ságbáyé. Ẹ jẹ́ àgbáyé ọmọ pé wèrè kan náà jọ ní gbogbo. Ẹ jẹ́ á pariwo síta. Ẹ jẹ́ á pariwo síta kí gbogbo àgbáyé mọ ohun tá a fẹ́. Ẹ jẹ́ ká pariwo síta. Ẹ jẹ́ ká sọ fún wọn pé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́. Kájà fẹ́ tán wa. Kájà fẹ́ tán wa. Kí wọ́n má pa wá mọ́. Kí wọ́n má pa wá mọ́. Ká ṣera wa ní lóṣùṣù ọwọ̀, ká ṣera wa ní kan ṣoṣo, ká tọ̀ sójú kan kówó ṣùṣùṣùṣùṣù. Ẹ jẹ́ á jáde. Ẹ̀yin ọmọ ìyá mi, ṣé kí bẹ̀yìn ni? Ẹ bẹ̀rẹ̀ wo bí mo ṣe rí àwọn èèyàn tó ń pa, ó ń ta mí lára, ó ń ta mí lára. Torí bó ṣe ń pa wọ́n yìí, àwọn mídíà ò ní gbé. Wọn ò ní gbé. Àwọn mídíà ò ní gbé. Wọ́n ti ní káwọn mídíà máa gbé. Wọn ò ní gbé. Àti gba Buhari ní gbogbo eléyìí ti bẹ̀rẹ̀. Lọ sí pé àwọn mídíà ò gbọdọ̀ gbé. Ṣé bí ìtawà bá rí, tá bá fi fídíò fi ṣe káàkiri náà ni wọ́n reduce population wa báyìí. Wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Wọ́n reduce population wa ni. Ìgbà tí Buhari la rí ta sọ pé kò dá sí. Ìgbà tí Tinubu yìí ó tún wá worst báyìí ni. Ọlọ́run, ó tún wá worst báyìí ni. Ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni bàbá Àjàgà. Ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni. Ẹ ṣe dẹ́ẹ̀dẹ́. Kò sẹ́ni tó tọ́ lọ́hùn. Kò sẹ́ni tó tọ́ lọ́hùn. Kí ṣe nítorí owó yìí náà? Ṣé torí àti jẹ yìí náà? Ṣé torí fẹ́ jẹ yìí náà? Ẹsẹ̀ mẹ́fà ní ilé ayé. Tẹ́ bá kú ò lè sin owó mọ́ yín. Wọn ò lè gbé gbogbo owó yìí mọ́ yín. Owó máa tó èèyàn ló máa kú. Dáadáa tẹ́ bá ṣe la máa ròyìn. Ẹ lè gbé owó yìí lọ sọ́run. Kí nìkan tó dé? Ṣé lèyìn sọ̀rọ̀ ṣá? Gbogbo ẹ̀kan tiẹ̀ dúró ni. Ẹ lè gbowó yìí lọ sọ́run. Ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá torí fẹ́ jẹ títí yín, torí àti jẹ yín. Ìkàlẹ̀ yín politician Nàìjíríà gbogbo yín, kò sí èyí tó gbádùn nínú gbogbo yín. Ẹ fẹ́ dáadáa fún mẹ̀kúnnù. Ìkàlẹ̀ yín má kó.
ìkà ní ẹ̀dá ẹjọ́ ẹ̀yin ràn mí ẹ jí lójú oorun yìí ẹ jí lójú oorun yẹn ẹ má sùn ẹjọ́ ẹ má sùn ẹ má jẹ́ kí rẹ̀wẹ̀sì bá wa mo rí pé ó ti fẹ́ máa sún ẹ̀yin kan ó ti fẹ́ máa ṣe bákan bákan lọ́pọ̀ ẹ̀yin kan ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ìbẹ̀rù kì í ṣoníṣẹ́ ẹni tó bá rọ́jú tó bá forí tì dé gbẹ̀yìn òun lá gbà la ẹ má jẹ́ níta tí ń bá bọ̀ láti bí ọdún mẹ́fà ẹ má jẹ́ kó jẹ́ àwọn pé kò ń ṣe lásán gbogbo nǹkan tó ń fẹ́ sínú afẹ́fẹ́ fún yín ni ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá ìrẹ̀wẹ̀sì ò dáa ìbẹ̀rù ń ṣoníṣẹ́ ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó sú wa ẹ jẹ́ kí fáyà yẹn máa bọ̀n ẹ má jẹ́ kó sú wa ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ kí fáyà yẹn máa bọ̀n ẹ jẹ́ kí fáyà yẹn sì máa bọ̀n kára máa ní àwọn politician wa kára máa ní àwọn olóṣèlú wa bẹ́ẹ̀ ni arorokun ká sọ di arorokun arora adìyẹ fún wọn bẹ́ẹ̀ ni ẹni bá sọ pé ká má ní sinmi òun gangan la máa gbé sinmi lé lọ́wọ́ kẹ́rù wọn máa bà wá kọ́ máa gbọ́ pọ́ ọmọ Yorùbá tún dé báyìí kẹ́rù máa bà wọn ni tá bá ní sùúrù náà wọn máa jẹra wọn wáyé láì ṣàwá ni àwọn máa jẹra wọn wáyé láwà ẹ má jẹ́ kó sú wa ká má jẹ́ kó tutù ẹ má jẹ́ kó tutù ẹ má jẹ́ kí fáyà yẹn kó máa bọ́ọ̀ ni ẹ jẹ́ kí fáyà yẹn kó máa bọ́ọ̀ ni àsìkò òbó tí ń bọ̀ báyìí nísìn ṣẹ́rí táìmù gan tó yẹ kí fáyà yẹn máa bọ́ọ̀ lélẹ̀ báyìí nísìn àsìkò òbó tí ń bọ̀ ká má jẹ́ kó ṣeé ṣe fún wọn ká má jẹ́ kí bóyá ṣeé ṣe fún wọn a lè ṣe ẹ̀yìn rán mi èèyàn ní báwo ló ṣe máa ń sọ náà ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ àbí báwo èèyàn kan ò jáwàdé èèyàn kan kì í jáwàdé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ̀ tí gbogbo bá pọ̀ tábà dira lóṣùṣọ ẹ̀mọ̀ pé ṣùṣọwọ̀ tẹ́ bá mú ṣùṣọwọ̀ dání kò ní ṣe é kán ṣùgbọ́n tó wáyé pé ìbálẹ̀ ẹ̀yọkùn ni ó máa ṣe é pọ́n ẹ jẹ́ kí gbogbo akádira lóṣùṣọwọ̀ àsìkò òbò tó ń bọ̀ ká má jẹ́ kó ṣeé ṣe fún wọn ká ní àwọn politician yẹn lára ká ní àwọn ìjọba yẹn lára ká sọ fún wọn pé nǹkan báyìí láǹfẹ́ ẹ jẹ́ ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa kó jí ká bá sọ̀rọ̀ káwa náà rò pé ṣé báyìí fẹ́ máa bá lọ lélẹ́yìn ni kí wọ́n máa bá kí wàláhì kọ́ máa bára wọn jà kọ́ máa bára wọn jà àwọn politician kọ́ máa bára wọn jà ká ṣe gbogbo nǹkan tó ní kálukú bá ní ni kó lè fi jà Ọlọ́run kí 2027 yẹn kó má ṣeé ṣe fún wọn kí 2027 yẹn kó má lè ṣeé ṣe fún àwọn politician fáwọn olóṣèlú wa ẹ̀yin ìran mi kì í ṣàsìkò yìí oúnjẹ òṣì tẹ́fẹ́ máa àsìkò bò tí ń bọ̀ tó ń bọ̀ yìí tó máa pín oúnjẹ òṣì oúnjẹ ìpọ́njú oúnjẹ ìyà oúnjẹ orí burúkú oúnjẹ játijàti oúnjẹ poison oúnjẹ májèlé fún yín tẹ́yìn náà fẹ́ máa jẹ oúnjẹ májèlé tẹ́yìn náà fẹ́ máa jẹ oúnjẹ májèlé kò dá báyìí ẹ má jẹ oúnjẹ òṣì ẹ má gba àǹkárá láṣọ ọ̀lẹ ẹ má jẹ kún àǹkárá fún yín ẹ má jẹ kún pín ráìsì ìdìríkà 4 fún yín ẹ má jẹ oúnjẹ òṣì tó fẹ́ kún fún ẹ má jẹ sórí bíi tòde ẹ̀yin wọn Nàìjíríà mò ń bá wí o tó rọ́ máa lè lẹ́yìn wọn Nàìjíríà yẹn ẹ̀yin tẹ́ bá sì bìlíf pé Nàìjíríà ṣe lè dá pé àbájáká ṣe lè ṣe bí àbájáká ní the last option yín oúnjẹ òṣì lẹ́jẹ oúnjẹ ìyẹ oúnjẹ ìpọ́njú oúnjẹ òfò lẹ́fẹ́ máa jẹ oúnjẹ májèlé lẹ́fẹ́ máa jẹ ẹ̀yin wọn Nàìjíríà ni mò ń bá wí o ẹ̀ fún gbogbo ẹ̀yin wọn Nàìjíríà tẹ́ bá yìí sọ pé àbájáká is the best option nínú gbogbo àwọn politician Nàìjíríà ìyà tó máa jẹ yín báyìí wàláhì ìkún mu yín á bọ́ sí á kò ní tó sì á tún bọ́ sí tọ̀tún Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ wá wo fídíò máa fi fídíò kan wọ̀nyí nísìn máa fi fídíò kan wọ̀nyí kẹ́ lè mọ̀ pé Baba Jaga kò nífẹ̀ẹ́ yín kẹ́ lè mọ̀ pé Nàìjíríà ò lè dá mọ́ àwọn fọ́rínà ò lè gbé bísínẹ́sì wá sí Nàìjíríà yìí gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ń lọ ní terrorist country ní Nàìjíríà ò ń ṣèlú tó dáa àwọn gbogbo àwọn láti gbà tí Baba Jaga ti dé company mélòó lẹ́yìn ti rí wípé ó ti gbé business wá sí Nàìjíríà nílùú tó jẹ́ pé wọ́n jí wọn gbé ni abẹ́rẹ́ wípé bóyá àwọn àgbà yìí ò mọ̀ wọ́n mọ̀ gbogbo rọ́ṣì Baba Tinubu ló ń pa lórí Twitter tó máa fẹ́ máa ta Nàìjíríà lórí Twitter irọ́ ni wọ́n mọ̀ pé irọ́ ló ń pa ọmọ pé terrorist dààmú wa ṣèlú tí ò sẹ́tù tí ò sí iná tí ò sómi títí ò dá ọ̀nà ò dá ẹni tó wá gbé company wá síbẹ̀ yẹn gan pàápàá wàláhì ó máa fi owó rẹ̀ epo tán ni Dangote ó ń gbé epo wá fún wa ní Nàìjíríà ọ̀pọ̀ epo tó ń ṣe ní Nàìjíríà tó yẹ pàwọ́ la ní epo Dangote ń ta ó wọn èyí tó ń gbé lọ sílùú òkèrè ó ń reduce price fún wọn ẹ̀rí ọ̀bọ tó fi mú wa ní Nàìjíríà ni nígbà táwa náà ò ní sọ̀rọ̀ gbogbo nǹkan ló ń bá wa lára mu kọ́lọ̀ má jẹ́ kí ìyà bá wa lára mu kẹ́ ẹ lè mọ̀ pé Nàìjíríà ò lè dẹ irun mi wake up wake up máa fi fídíò kan wọ̀nyí kò dá Nàìjíríà ò lè dá mọ́ kò sí business kò sí nǹkan kan àwọn youth wa wà jobless kò sí kókó kò sí nǹkan kan ọ̀gẹ̀dẹ̀ àwọn Nàìjíríà ń bàjẹ́ wọn ló ń pọ́n wake up ẹ̀yin ràn mí má jẹ́ kan jẹ wá máa yé ẹ jẹ́ n play fídíò yìí fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé tí ìmọ̀ ní odò tẹ ìdọ̀rá sí o aláti ṣe ló mà ti ṣe ààrẹ o tẹ́ ẹ̀ bá gbára yín sílẹ̀ lọ́wọ́ àwọn bàbá jẹgúdújẹrá yìí fíìmù tó gùn ni ní dúró wò tán ẹ wá wò. How this kind of thing in Mr. Ogodo? Are you aware that this thing has gone viral all over the world? A sitting president of Nigeria, telling the whole world not to reveal his criminal records. What does that tell you? Mr. Okoro,
Can you do business with such a president when he come to you and say, come and invest in my country? Can you? You can see the person demarketing Nigeria. You can see the person refusing investors to come into Nigeria, Bisokoro. Do you even know what is going on here? This man, he paid money. Somebody from US said that over $2 million is involved in this thing, just to stop somebody's record from being reviewed. If Mr. Tinubu had a very good record, Bisokoro, will he be going through this route? And that is the same man who is ruling Nigeria. It's not only the FBI, I hope you know. DEA is involved, Drug Enforcement Agency. You can see the kind of character that is presiding over our affairs in Nigeria, Bisokoro. Have you seen why things are not moving? Have you seen why Nigeria is where it is now? How can such a character represent good governance? Just tell me, how? Can you put something on nothing? No. No. Can you put something on nothing No. and expect it to stand? No. Eh? The whole world should come to the aid of Nigeria. I beg. We are in a very big trouble in the hands of Tinubu. Very big trouble. He has dealt with us in a manner unprecedented in the history of this country. Everything that is bad, everything that is obnoxious, everything that is illegal is what that man represents. Yet he's presenting over our face. Exactly. How can we move forward? No. How can Nigeria survive in the hands of a man like that? Please, somebody should tell me. Is it possible? Can Nigeria ever get it right under Tinubu? Look at how much effort is wasting. Trying to stop that record. How many times now? Since 2023. Yeah. Even before that time. It started around 2022, towards the end of 2022. This man has been fighting that the US government should not release those records. Can you just imagine? And this is somebody that Nigerians are fighting that he should come back to office. Are we doomed? Mention any other country in the whole world that has such a president has a man as their president. No, just tell me one person, in the whole wide world that has such a character as their president. And shamelessly, he's gone all over the world looking for investors. Shamelessly. Yes. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe? Okay, ó ti tán. Shamelessly. Ó lọ sí gbogbo àgbáyé. Ó wá investors. Investors wo ló fẹ́ wá? Ta ló fẹ́? Ẹjọ́ ẹ̀yin ràn mí. Ẹ̀yin ràn mí, ẹ̀yin lẹ máa gbára wa sílẹ̀. Ghana lẹ́lẹ́bẹ̀ wọ́n ní lárí ju Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní lárí ju Nàìjíríà lọ. Burkina Faso wọ́n ní lárí ju Nàìjíríà lọ. Mọ nǹkan tó ti ń ṣe, mọ nǹkan tó ti ń ṣe fáwọn youth wọn ni. Mọ gbádùn tó ti ń jẹ ní Ghana ni. Ghana wọ́n múná lọ Ghana. Burkina Faso mọ nǹkan tó ti ń ṣe ni. Ibrahim Traoré dúró tán ni pé kí ló fẹ́ ṣẹlẹ̀? Àwọn àgbààgbà ta ni wọn ọ̀dà ìka ni wọn bàbá no regret lélẹ́yìí. Àwọn bàbá tí ò sí nǹkan kan mọ́ lórí wọn olè ni wọn ìka ni wọn South Africa àwọn yẹn lọ́wọ́n ẹlẹ́dàá gbọ́ táwọn gbọ́ bá tiẹ̀ rí ìgbádùn díẹ̀ tí Ghana ń jẹ tí Burkina Faso ń jẹ tí kó tiẹ̀ jẹ́ pé náà ni mo mọ̀ pé àwọn ọ̀ràn mi ò ń ṣọ̀lẹ̀ kó tiẹ̀ fún wa níná káwọn ọ̀ràn mi máa fi ṣiṣẹ́ èyí tó ń ṣe bátìrì ṣàjà tó ń tún rédíò ṣàbí iṣẹ́ àwọn iṣẹ́ tó ń ṣe yẹn bátìrì ṣàjà kò rí ìgbà tí ò sí ná